Wọ́n sí èrè àtòsí. Èmi ló dé. Ayé sílẹ̀ ń jẹ lójú ara yín báyìí. Èmi àti yín dájọ́. Ẹ sì kú àkókò, ẹ sì dájọ́ rú. Bí bá fún ẹ lọ́fà lórí pupa. Owó èsì lọ́wọ́ mi. Ó sì. Èkó wọ́. Èdè burúkú ni yín. Mo kọ́ yín ní bàbá. Èmi gan kọ̀ ọlọ́mọ. Ebi sì kó yín. Ṣé ọ̀ka ni ẹni? Ebi èpò mi nu lé. Ayé mo lọ, èmi lọ rò bí mo fẹ́ lè ṣe, mo fẹ́ lè jẹun ni. Olúkálùkù mọ̀ ṣe titi rẹ̀ nu lé láti ní lọ. 20 years old man. Dáná wẹ̀ abẹ́ tó. Baby, yeah, yeah. Baby, ayo. Baby, yo, Baby, o papa no kakabo mamondo, anozo papa. Mama no kakabo mamondo, anoho mama. Baby, ma ibende na wedo peye. Ataya. Wọ́n lè wọ́n sínú ilé báyìí. Ayé yẹn kò ta. Wọ́n ní ẹgbẹ́. Èyí mi ò gùn eku wo ló ń gbẹ. Mo fẹ́ bá yín wí. Abẹ́yìn lè kù yìí mo fẹ́ lè wọ́n sínú ilé kò. Wọ́n wí sí mi wí ògùn eku ń bẹ nu oúnjẹ yọ gbé dání. Mo mísì ògùn eku mọ̀. Ṣèṣe wẹ̀ ti bùjẹ́ nínú rẹ̀. Ó sì gbádùn fídíò yìí o. Ó yá jọ bá a sí ẹ̀rẹ̀. Sì rí wí ọ́ kílíkì lórí líǹkì yóò ń bẹ lórí fídíò yìí. Subscribe sí YouTube wa @Baba Igbomina. Jọ bí mo ṣe wà yìí, owó náà ò sí lọ́wọ́ mi. Má bíìlì mi. Bí mo ṣe wà yìí, owó ò sí lọ́wọ́ mi. No bílíbílí. Má sọ̀rọ̀ ẹni sẹ́ẹ̀tì àwọn bìgẹ́ẹ̀tì. Kọ́bọ̀ gò sí lọ́wọ́ mi. Kó ṣẹ̀dá álìmọ̀dì kọ́bọ̀ kò sí lọ́wọ́ mi. Sísì gan kò sí. Síkẹ̀sọ̀ ṣíṣí kò sí lọ́wọ́ mi. Ọlọ́run ní bojú ajé o. Ara ń kan mí. Bára bá ń kọ bọ́ síwájú. Èmi náà nídìí owó ni. Grandpa, èmi mú 4. Èmi náà mú 2. Àtàrà wá original paradise ó tún gbèdé. Là ń wá. 2 mi ti yọ. 2 mi ti yọ. Grandpa, ẹjẹ́ nà mí dáadáa. Ìwọ ló mọ̀. Mo mọ̀ ń wí sí yẹn nà mí dáadáa o. Mo bọ̀ ní yòókù. Grandpa, ìsìn èmi mú 5. Èmi náà mú 1. Àtàrà ń wá original paradise ó tún gbèdé. Là ń wá. Wà mí títí yọ. Àbí kàkà kọ́mọdé pa mí láyò èèmọ̀ òjòrò sí ṣùgbọ́n èyí ní sòjòrò pọ̀. Grandpa, ẹ nà mí dáadáa o. Mo ń wí sí yín o. Mo bọ̀ ní yòókù. Grandpa, ìsìn mo tún mú 5. Èmi náà mú 2. Àtàrà wá original paradise ó tún gbèdé. Là ń wá. Grandpa, 5 mi ti yọ. Èmi lọ sí ọ̀sẹ̀ bí kékeré mò ń nà nígbà tí. Grandpa, mo wí sí yín o. Ọlọ́run nìkan lórí a o. Mo wí ká nà mí dáadáa o. Ẹ̀gbọ́n wa. Ìgbàna sàmọ́ nínú sọ́ọ̀mù wá gbàlagbà ní. Ẹ̀gbẹ́ yá jàgbàlagbà ńkọ́. Ṣé èwú sí yín gbà tí yín ni? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà nù. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù. Ó dà. Ìsìn mo mú 3. Mo mú 2. Ó yá. Àtàrà ń wá original paradise ó tún gbèdé. ayé mi tèmi bá mi. Ìgbàna sàmọ́ ní sùúrù. Èmi ní ṣé èwú sí yín gbà tí yín ni? Mo wí ká nà mí dáadáa ẹ̀ kúkú dà. Èsè mọ́. Ẹ gbọ́dọ̀ ẹsẹ̀ o. Èmi ni. Reason. Ìdí. What type of reason do you have? Irú ìdí wo ni wọ́n ní? Is it a small reason Sí ìdí kékeré ni. or a big reason Àbí ìdí ńlá. or a gigantic reason? Àbí ìdí tó tóbi fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀ bí òkè Kilimanjaro. Shout my God. Pariwo Ọlọ́run mi o. Shout my God. Pariwo Ọlọ́run mi o. I must have a reason to thank. Mo gbọ́dọ̀ ní ìdí láti fi sí ọpẹ́. Shout my reason. Pariwo ìdí mi o. My reason. Ìdí mi. Life must not use my reason. Ayé ò gbọ́dọ̀ lo ìdí mi. Life must not use my reason. Ayé ò gbọ́dọ̀ lo ìdí mi sẹ́. Come. Wá. Let me see your reason. Jẹ́ kí n yẹ ìdí ẹ̀ wò.
ìdí ta lọ yẹ̀ wò ṣebí hàn yà ń bá wí yà ń bá sọ̀rọ̀ ìdí ta lọ yẹ̀ wò. Grandaughter. Yìí mọ̀ ká bàbá rẹ̀ lóhùn. Wọ́n sí èrè àtòsí wọn méjì. Èmi rẹ̀ grandpa. Wọ́n sáàmọ̀ wí ọ̀la ní ọdún. Wọ́n náà sì rí bí gbogbo nǹkan ṣe rí. Kódà bó bá ṣe gan ni mo fẹ́ lè wí ká mọ̀ dáná ọdún ká mu gàrí lọ́la. A ti àmú gàrí. Tí wọ́n náà sáré gbogbo nǹkan yóò ṣẹlẹ̀. Ó lọ sọ́jà. Ó lè ra nǹkan yóò bẹ nínú ìwé yá. Ata gígún 100 naira. Grandpa, èmi la fẹ́ máa ta gígún ṣe. Àmú kún ojú ni. Epo pupa. Èmi ló mọ̀. Agolo kan. Chicken Buhari 100 naira. Yóò bí mumu. Grandpa, bẹ́sikẹ́ fẹ́ kàn. Òun náà ni àbótí lórúkọ mi. Tí bá fún ẹ lọ́fà lórí Soya pupa. bit. She what? Ìwògbà ayé sàǹjẹ náà nù. Rice agolo 4. Grandpa, rice agolo 4 lásè ni. Èmi àti ẹ sáà la fẹ́ jẹ àbí sáà ní àfẹ́sẹ̀ náwó ni. A máa ń pín oúnjẹ kún èèyàn lọ́jọ́ ọdún. Òun tó àmọ́ ń dáná ọdún ṣùgbọ́n ọdún yìí bó ṣe rí là á ṣe ṣe ṣàgbára lọ́dún yìí àṣà ní jẹ gbèsè lérí wà fẹ́ dáná ọdún kò èèyàn. Ẹ̀wà agolo 2. Ẹja ayakila. Èwo tí láyàkìlà ń bẹ? Àti ìjẹrí sọrí ìgbà yìí mo travel lọ sí Ìbàdàn bí ọ̀sẹ̀ bíi méjì lọ sẹ́yìn òní mo jẹ ní Ìbàdàn Tilapia òní à ń pọ ẹja. Àbí tilapia? 70 years old man. Ẹja ó ní egungun dáadáa àmọ́ ó dà níbi egungun rẹ̀ pọ̀ dé ojú ẹran yóò ń bẹ lára rẹ̀ àmọ́ ó dùn ó dùn mọ̀ràn èsì wọ́n. Grandpa, gbogbo ìyá sàṣe lọ́jọ́ ọdún rẹ̀ báyìí. A ṣe ṣe nù. Bọ́ọ̀lù àṣeṣe. A ṣe ní tepo ti yọ náà ni. Ó sì. Tepo ti yọ. Èjì bá ń lọ. Èmi èjẹ́ tepo ti yọ kankan o. Ọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yóò bá ṣe àròmọ́ gàlà jẹ lọ́la ọdún kan. A ṣe ajá àròmọ̀gà èjẹ́ tepo ti yọ. Èsì wàhálà. Yémi rò bóyá a ṣe fried rice lọ́tọ̀, a ṣe jollof rice lọ́tọ̀. A ṣe sékàn sí i. Ẹ ti gbà kan. Ó ti dàbà. Aṣọ ọdún ẹ̀sìn bọ́ọ̀ tí ìgbà lè ní télọ̀. Òun náà mo fẹ́ abáyín wí kún gbogbo rẹ lọ́wọ́ yín. Èsì wàhálà. A ṣe fried rice àti sékàn lọ́la. Ọlọ́run ṣe o. Àmọ́ ọ̀ní wọṣọ ọdún. Èmi ló dé. Owó sàrí gbogbo rẹ̀ owó aṣọ ẹ ìyá àsán nílé ní télọ̀ kò láàmú sí. Èjù bá ń lọ. Nínú kọ́ mú aṣọ ọdún tàbí kọ́ mú oúnjẹ yá mú kan lẹ́sàn-án. Ọ̀sàrí bí gbogbo rẹ̀ ṣe rí. Ó tọ́ ni bí gbogbo rẹ̀ ṣe rí lẹ́sàn yìí gan ó lágbára. Grandpa, mo rò bóyá ìyá nìkan là ń pass through rẹ nì. Èèmọ̀ wí bí èèyàn ṣe ń pass through rẹ náà nù. Ọlọ́run ṣàánú alákòókò ni bọ́dún bá ṣe gbà ó là á ṣe ṣe. A sì ní yáwó sọdún kò lọ́dún èkọjá lọ. Àbí àgbọ̀dọ̀ jẹ gbèsè sọdún. Ẹ̀yin náà lẹ máa ń wí yéèdá bá pẹ́ láyé èèjẹràn yóò jẹrin lọ yéèmí bá sì ń bẹ ìrètí ń bẹ. Ìrètí ń bẹ o à á sọdún ayọ̀. Àmín. Grandaughter wọ́n ti fẹ́ sá lọ. Ẹ dẹ̀ gbádùn fídíò yìí o ẹ fẹ́ bá wa ṣe ẹ̀ kó dáa ó dẹ̀ ẹjọ́ orí ìkúnlẹ̀ mo wà ẹ bá wa ṣe ẹ̀. Grandaughter. Wọ́n sí èrè àtòsí wọn méjì. Grandpa ẹ káàbọ̀ Fóònù. dáadáa. Ìyàtọ̀ ti hà nínú ilé lẹ́sìn. Ìyàtọ̀ sáà fẹ́ wo ni a fẹ́ tún kọ́. Ó sì. Yóò dó ti kọ́ mọ́. Ẹ mọ̀ bínú. Sọrí kinní yóò ń bẹ lọ́wọ́ mi. Ọmọ ń wí èmi mo máa ń purọ́ jù nù lé. Èmi náà sàn wíwọ lọ máa ń purọ́ jù. Ṣùgbọ́n kinní láti ní lọ ò lè mọ̀ gbá ẹni yóò bá ti purọ́ nínú ilé lè mọ̀ gbà létí. Ní kinní kékeré. Mọ̀ wí kinní kékeré o bó ṣe rà ẹ́ 50,000 orí mo ṣe. 70 years old man. Èsìn pa. Ẹ sì sú ọ. Tí bá fún ẹ lọ́fà lórí pupa. Èsìn pa. Ráìsì yóò ń bẹ́nu lé. Ṣé ọ̀dẹ́ bẹ́ẹ̀ o? Èdè bẹ o kódà èèfi mú mi gbóòórùn rẹ báyìí débi yẹn fi sẹ́nu. Yóò bí mumu. Sọ̀rí wíru ẹ̀ pọ̀. Gbẹ́yìn náà létí lẹ́sàn yìí ṣé ìgbani létí? Ó ṣẹ̀ṣẹ̀ gbá mi létí ni. Ó ṣẹ̀ṣẹ̀ gbani létí. Ẹni tọ́ ẹ ṣé ọtí sá. Mo ti gbé síta àmọ́ mo fẹ́ wí sí ni wí ẹni ò ti gbó o kẹ́ bá mi ràn mí. Grandaughter ẹni ti gbó ẹni bíi 6 mọ̀ wọ́n ti lò lọ́dún yìí
ṣé ètò ẹjẹ́ bíi pákópákó ni ọmọ yọ ọmọ tọ̀bẹ ní jẹ́ tí ìtọ́ ọmọ ọdún méjì yìí mo ti fìtọ́ lẹ̀. Yes. Grandfemi ló ṣe yín. Grandọ̀sà gbàgbà fún ní. Èmi ò gbà ó ikùn yẹn gbé alẹ́ rèé kí wọ́n fọ́ alẹ́ tí bóyá kẹ̀yìn àti rẹ kẹjọ ọmọ gbélé èmi ẹ̀ fi lélẹ̀ kò yín àwo lọ. àwọn aláìníṣẹ́ lápá. ẹjọ́ ẹ̀yin èèyàn yẹn bẹ ní comment section ẹjọ́ ẹ mọ̀ pòrọ̀ o kíkiri mọ̀ gba ilé tí ta ló ní wàhálà nínú mi àti Grandọ̀sà. Grandpa ẹ káàbọ̀. Grandọ̀sà. Láti ìjẹta yẹn ti kúrò nílé mo wọlé mo bèrè yín ìyẹn ará àdúgbò wí ẹ̀sìn nílé wí kódà ẹ̀ dágbére lọ. Grandọ̀sà má bínú sí mi pàjáwìrì ló bọ́ sí bẹ́ẹ̀ bá ṣèyí o ni bá dágbére Russia ò ní mo lọ. Èmi lẹ lè ṣe ń bẹ. ọ̀sàmọ̀ wí Russia àti Ukraine ìyàn méjèèjì ń jagun lọ́wọ́. Èmi á ní tiyín. Grandọ̀sà ọ̀rọ̀ wí pa eku nínú ilé ọ̀rọ̀ wí bẹ́ẹ̀ lágbára oògùn lójókòó yìí. ó sì. fẹ́ fi ara mi ràn ọ́ kọ́mọ́ rí mi bíi syphilis ni. ní bá fún ẹ lọ́fà lórí pupa. bó lè bá ń parí ìjà wọn ni àmọ́ mọ̀ wí ogun yẹn ń jà látijọ́ ẹ̀ ó yẹ kí ti dópin ni. yóò bí mu mú. Lẹ́yìn náà. bí mo ṣe débẹ̀ báyìí ibi báńdìrì yẹn òun ni mo kọ́kọ́ lọ. bó bá dó sí ibi báńdìrì yẹn bó bá wí Russia èmi lẹ́ ń jagun sí mo wí Ukraine èmi ló ń bí yín nínú èyí yẹ kẹ́ jagun mọ́ àwọn méjèèjì bá wí rárá wí kàkà yìí ń mú dákẹ́ ogun ń mú ẹ̀mí mi lọ ni. mo bá wí tó ó dá o kí wọn dá agbára wọn wò wọn kọ́kọ́ da ìbọn bò mí fún bíi 75 hours náà. níbo. ní wọ́n yin ìbọn títí débi wí ìgbà yìí mo wọ ọta ìyọ́ta kúnlẹ̀ ètò àgbà bíi 400. 70 years old. Ara yìnyín náà náà yín sí. bá ṣe ń yin ìbọn báyìí mò ń mú agbádá ni mò ń mú wọn ni mò ń mú agbádá mò ń mú wọn. yóò dé stage kan yìí mo rí wí inú wọn le mo ṣe wo wí kí wọn bọ alẹ́nu jà ó sì. Grandpa ìyẹsẹ̀ náà dáa torí Bíbélì wí ìbùkún ni fún olùlàjà ọmọ Ọlọ́run là á máa pè é. èmi mọ̀ ti gbìyànjú tèmi. ẹnu ọjọ́ mẹ́ta yẹ̀ sílé o èmi náà mọ̀ sílé. ẹ gbọ́ wí Alhaji Saheed Òṣùpá ń lọ sílé Alhaji Pasuma ní Ọmọlé. irọ́ ni o. ibẹ̀ ni ẹ dúró sí. bó ló ti jẹ́. èmi yìí mo mú Alhaji Saheed Òṣùpá lọ sílé Alhaji Pasuma èmi yìí mo mú ọ lọ rè. mo bá wí sí àwọn méjèèjì wí ẹ gbúdọ̀ jà mọ́. ó sì. ọ̀tún fẹ́ mọ rojọ́ òsì fẹ́ mọ rojọ́ mo wí rárá kí n dákẹ́ àwí kí n sá dì mọ́ra wọn ni wọ́n bá dì mọ́ra wọn bí mo ṣe fẹ́ mọ lọ ọ̀tún fún mi ní 5 million òsì fún mi ní 5 million ló wá sí 10 million. 10 million. ìgbà yìí mo gba owó nǹkan bí mo ṣe gba ilé oúnjẹ Alhaji Sangalo lọ́nu ló ń bẹ ní Àpápá lucrot carton ìgbà yìí mo débẹ̀ mo wí kí wọ́n bá mi mú àmàlà 3 million. ṣé ọ̀ka ni ẹni. gbẹ̀gìrì àtẹwédú 3 million. owó yòókù mo wí kí wọ́n bá mi mú kó tinú ẹran àti pọ̀nmọ́. Grandpa bí mo ṣe parí 10 million ní ìjókòó kan nù. Grandọ̀sà irú ẹ̀ ti pọ̀ jù ọmọ kékeré ọ̀sì bẹ̀rẹ̀ rọ ìwọ nìkan ọ jẹ oúnjẹ 3 million ní ìjókòó kan ṣé gbogbo èèyàn ló bẹ́ẹ̀ lé ayé ikú wọn lọ gbé sínú rẹ̀ ọ ti amúrọ́ sí ọ̀gbẹ́ Alhaji Saheed Òṣùpá lọ sílé Pasuma ní Ọmọlé wíwọ lọ bá wọn parí ìjà wọn ọ̀rọ̀ wí èrí fídíò yóò sákúlẹ̀tì ní social media èrí ọ nínú rẹ̀ irú ẹ̀ ti pọ̀ jù. Grandpa èèkan gbúdọ̀ mọ wí àgbàlagbà ń purọ́ ni ẹ̀yin ìyá ìwò sùnsùn yẹ mú agbádá yẹ mú yín ọta àbọ̀n láì sálágbádá nú ẹ̀yin gan lè purọ́. wọ́n sí èrè àtòsíwìn méjì. bàbá ń bomi nù lé. sáàfù yín nínú ẹropléènì ni àbẹ́sẹ̀ lẹ mú rìn láti Russia.